alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí CSP Ọmọlọ́lá Odùtọ́lá àti ìyọ̀ǹda ńlá láti ọwọ́ ọ̀gá àgbà gbogbo ràwọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD ẹ darapọ̀ mọ́ mi bí n ó ṣe máa kí igbákejì alukoro DSP Afọláṣadé Olúwọlé wípé wọn kú ojúmọ́ ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sà a kí yín lọ́pọ̀lọpọ̀ lórúkọ Commissioner of Police Ogun State Command CP Lanre Ògúnlọ́wọ̀ PhD àti gbogbo management team pàápàá jùlọ láti iléeṣẹ́ alukoro ọlọ́pàá látọ̀dọ̀ CSP Ọmọlọ́lá Odùtọ́lá a ní ká kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí àti gbogbo àwọn olùtẹ́tí sí wa pé ẹ kú ọjọ́ mẹ́ta o káàbọ̀ sórí ètò náà. ẹ ṣeun police day àbí ayẹyẹ wo lẹ ṣe kọjá yẹn náà ṣé police day ni. police day ni national police day. tó ṣe wá jẹ́ kó yíká gbogbo àwọn sí Àbújá lẹ tún wá lọ fi ẹni tí ó sì bá ń ṣàjọ̀dún l'Àbújá àfi kó ọ̀nà òṣè gbà mọ́tò ráwọn Boko Haram. àfi kó bùkún fúláìtì. irọ́ ayẹyẹ yẹn ó jẹ́ nǹkan tó lọ fún almost the whole week. so oríṣiríṣi àwọn program ló wáyé grand finale iná lọ ṣe ní Àbújá ìyẹn ní on 7th but láti on 2nd ni oríṣiríṣi àwọn event ló ti wà lórí police day yẹn wáyé pé bá tẹ́tí lẹ́kọ̀ọ́ ni ẹ̀ bá ti gbọ́ àwọn kan wọ́n ṣe seminar interactive session pẹ̀lú àwọn aráàlú láàrin ọ̀sẹ̀ kan yẹn níjọ́ Thursday ara àwọn program tó ń ṣe fún ayẹyẹ yẹn náà ni wọ́n ṣe medical outreach wọ́n ṣe walkathon oríṣiríṣi program ló wáyé so but láti kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ìyẹn ní ti on 7 tó jẹ́ pé Àbújá ni wọ́n wá ti ṣe yẹn. ṣé pé àwọn state náà ṣe àwọn. dáadáa. àtẹ̀rẹ́ àwọn ìpínlẹ̀ tẹ̀ pé wọ́n jáde wọ́n tún bá tún àyíká ṣe àwọn ọlọ́pàá ṣe ọ̀rẹ́ aráàlú lọ́lọ́pàá. ẹ ò sọ lórí ètò ńgbà tẹ wà. òun náà là ń sọ yìí ọ̀rọ̀ tí ìdébẹ̀ ń gbà yẹn. bóyá kò sí mẹ́numẹ́nu ń bẹ̀ torí ká ní mẹ́numẹ́nu wà mọ́ mọ̀ pé ó yẹ kí n ti gbọ́ item number 7 bóyá ẹ ò mí tiẹ̀ nínú. ká lọ jó ká lọ jẹun ká mú nǹkan. ẹ má wọrí tó bá máa fi tó ìwòye ti next year. kọ́lọ̀ ń ṣọ́ wa. gbogbo èèyàn ló máa gbọ́ lágbára Ọlọ́run kọ́lọ̀ ń dẹ̀mí wa sí jù báyìí. àmín. kọ́lọ̀ ń ṣọ́ wa àdàmọ́ ọdún. àmín. yálà. tọ́ ẹ kí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí lórí àwọn ọlọ́kanjọ̀kan àṣeyọrí tí ẹ ṣe gẹ́gẹ́ bí àṣà bàbá kan ní ṣọwọ́dẹ̀ lápá bẹ̀yẹn. bàbá kíkà kan ni. àwọn onírúurú àṣeyọrí ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn títí di àkókò yìí lára àwọn tí a mú wá sórí ètò ní àárọ̀ yìí ó ní ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí kéèsì kan tí mo ti sọ̀rọ̀ ẹ̀rí ń bí bó ṣẹlẹ̀ ní Abígi arákùnrin kan tí ó mú ìyàwó ẹ̀ tó gún pa sínú ilé ó jẹ́ wípé arábìnrin ìyàwó yẹn ló lọ́ọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí a sọ fún wa gbà yẹn pé ọkùnrin yẹn sá lọ iléeṣẹ́ ọlọ́pàá ń wá a nínú dùn láti fi tó àwọn aráàlú létí wípé ọwọ́ ti tó arákùnrin náà ibi tó rògbò ń lè sáadé ibẹ̀ náà ni ọlọ́pàá ká a mú ní tí í ṣe Cross River lọ́hùn nílùú wọn ló sá lọ iṣẹ́ ìwádìí dẹ̀ wọ́ díẹ̀ jáde débi wípé arọ́wọ́ tó ó ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́wé ránbẹ́ǹsìn tí ó ń ṣàlàyé kí ló rí nígbà wọn dẹ̀ máa bí léèrè kí ló dé kó tó rí bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ lọ́wọ́ ẹni kí ló rí sọ ó nítorí pé ìyàwó òun rìnrìn kùnrin òun dẹ̀ ti kìlọ̀ fún títí kò gbọ́ ló mú pa ló jẹ́ kó pa ní ìwòye títí ẹ̀ bó ṣe ń rìnrìn kùnrin yẹn tó ń dẹ̀ ti sọ fún tí ò gbọ́ yẹn tó yẹ kó dẹ́kun kó òun ó ṣe òun ni kó òun pa ó ṣàwà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá báyìí tí ó dẹ̀ máa fojú ba ilé ẹjọ́ láìpẹ́ láì jìnnà. láti ìpínlẹ̀ Ògùn náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti lọ mú ní Cross River. bẹ́ẹ̀ni Ọlọ́run á máa fún láṣeyọrí sí. Nigeria police Nàìjíríà ni kò síbi tí wọn ò lè dé kódà ẹ tún ní Interpol ẹ ṣáà máa ń lọ múyàn ní ìlú mi náà. àwọn ọ̀daràn tó bá dọ̀ pé báyà táwọn bá ti ṣẹ̀ṣẹ̀ kan nílùú kan táwọn bá ti sá sí ìlú bòmí ọwọ́ ò lè tó àwọn wọn tanra wọn ni torí ọwọ́ ṣe máa tó wọn. the play lọ́rọ̀ wọn. bẹ́ẹ̀ ni the play ni. irú ẹ̀ ni ìkan tó ṣẹlẹ̀ ní Sango arákùnrin kan náà tó jí kórópè mini bus yẹn tó jí gbé nàgbé side kan ní Sango ó dẹ̀ gbé sá lọ Ọ̀ṣun state ìyẹn náà máa ti rò pé òun ti sá lọ tán ìgbà tí ẹni tó ní mọ́tò bẹ̀rẹ̀ sí ní wà tó fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí a bẹ̀rẹ̀ sí ní gbégbèsè iṣẹ́ ìwádìí láti mọ ibi tí mọ́tò yìí wà lẹ́yìn ọ̀rẹ́yìn Òṣogbo ni wọ́n ti lọ rí mọ́tò yìí gbà padà pẹ̀lú ẹni tó jí gbé
òun náà ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá báyìí tí wọ́n ti lọ gbé wá láti Ọ̀ṣun state ní Ọbalẹ́ndé ti bò mà. Ọbalẹ́ndé Ìjẹ̀bú. Àwọn arákùnrin mẹ́ta kan ni arọ́wọ́tó níbi tí wọ́n ti fẹ́ ta ọ̀kadà yẹn ò ní nọ́mbà kò ní ìwé wọ́n gbé wá fẹ́ tà fún ẹnìkan ìyẹn ni kọ́tà fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n lára ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lélẹ́yìí o ẹ mọ̀ pé tí ò bá sáwọn tó ń gba àwọn ọjà olè rí lọ́wọ́ wọn ó ṣeéṣe kí olè jíjà iná kò dínkù á tiẹ̀ dínkù nítorí àwọn kan wò pé ibo làwọn fẹ́ tà á sí nígbà tó ń gbé dọ́dọ̀ ẹni pé kó rà tíyẹn bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè kan àbí kejì lọ́wọ́ wọn tó di pé wọn ò rí dáhùn dáadáa ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ọlọ́pàá máa débẹ̀ gbọ́n máa gbé wọn dé police station tó máa bẹ̀rẹ̀ ìwádìí nítòótọ́ wọ́n jí ọ̀kadà ìgbé ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí. ní Ìtẹ̀lé àwọn àáfàá méjì kan ńlá Rowoto kí làwọn ṣe ni wípé ọmọbìnrin lára àwọn ọmọ ilé kéwú tí wọ́n ní kó máa kọ́ ní kéwú ṣe náà bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yìí ṣe ìṣekúṣe. àwọn àáfàá méjì. ọ̀sálẹ̀ wúlà ọmọ wù mọ́. pàbàǹbarẹ̀ ni pé wọ́n tún wá ń dúnkokò mọ́ ọmọbìnrin yẹn pé kò gbọ́dọ̀ sọ fún yàn kankan o ní tó bá sọ fún yàn àwọn máa pa á ni. níbo nìyẹn mà. Ìtẹ̀lé. Ìjẹ̀bú Ìtẹ̀lé. àwọn máa pa á ni gba tí ara ọmọbìnrin yìí ò ṣáà gbà á mọ́ ló di wípé ó lahùn fún àwọn òbí ẹ̀ táwọn yìí fi wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá àti rọ́wọ́ tó àwọn àfáà méjèèjì káwọn náà wá ṣàlàyé fún wọn kí náà rí kó tó rí bẹ́yẹn mọ́ wọn lọ́wọ́. ní Ifọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọn tó wà ní patrol wọn dédé rí wípé ọjà dàrú àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ń sá kiri ìjà ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé number park ǹjẹ́ kán béèrè pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbí ọmọkùnrin kékeré kan ló bá dáhùn pé òun ń ta ẹja àwọn sójà méjì kan dẹ̀ wá síwájú òun pé àwọn fẹ́ rẹja wọn bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ná ẹja yẹn tó iná tó ń ná ẹja yẹn iná yẹn ò wọ̀ ló ń dẹ̀ sọ fún wọn pé kò ṣeé tà bẹ́ẹ̀ ẹ jọ ṣé kò gbà ṣó yẹ kó dìjà bá ń ṣe sọjà alẹ́ nìyẹn náà bá bẹ̀rẹ̀ sí ní ná ọmọ ẹlẹ́ja yìí gbogbo àwọn tó bá tún wá dá sí ẹ má nà mọ́ kí ló dé àmọ́ tiwọn náà wọ́n á mọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ṣe da ọjà rú nìyẹn lọ́jọ́ tá à ń wí. nítorí mi ìtajà mi. lórí pé ẹ̀nà ìnáwó mi ò tà wọ́n ṣe dá ọjà rú nìyẹn ó di wípé wọ́n ba ọjà àwọn èèyàn jẹ́. ọlọ́pàá tó tún dé tó tún fẹ́ bá wọn dá sí pé ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ wọ́n bá tún na ọlọ́pàá náà wọ́n á tún ná wọn taṣọ. wọ́n ti nu ẹni ọba. lẹ́yìn ọ̀rẹ́yìn ṣá àárín kan nu wọn wọ́dé station ti pàtí kókò ìkejì sá lọ ìtàn rí mú ó wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ó ṣeé ṣe gan kó ti dé kóòtù ní bóyá lánàá àbí kan ó jẹ́ pé lẹ́nìí náà máa gbé lọ. so ìgbà tó ń tẹ̀ máa wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí èyí tá a tún wá rí tó tún wá jẹ́ kàyéfì bẹ́ẹ̀ ni pé wọ́n tiẹ̀ wá ń ṣe sójà gan. wọ́n dẹ̀ kó aṣọ sójà kó sọ́rùn wọn sí pẹ̀lú iléeṣẹ́ ológun kankan so ẹ̀ṣẹ̀ wọn impersonation ó bẹ̀ ṣeun ẹ̀ṣẹ̀ wọn wá di ọ̀nà púpọ̀ ẹ̀ṣẹ̀ tó máa lọ máa jẹ́jọ́ ẹ̀ níwájú adájọ́. wọ́n lọ gàmúṣò lógidi. exactly ó ti lọ bí oríṣi 5 bí 6 wọn kì í ṣe sójà rárá ìyẹn bẹ́ẹ̀ ní Ewékòró arákùnrin kan tó ń ṣiṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ lòun náà ló mú dráìvà ẹ̀ òun ló mú un nà kí nìkan tí ó dé káwọn èèyàn tó dá sí i kán tó ní kán bá wọn kán làjà kán ṣe kán mọ̀ ó ti fún dráìvà ẹ̀ lẹ́sẹ̀ níbi tí kò ti bá dráìvà lára mu. kọ̀ǹdọ́tọ̀ ó burú jọ̀gá ẹ̀ lọ. bí dráìvà ṣe mú di lọlẹ̀ bá eré ní àwàdà ni arákùnrin ìjọ lọ́wọ́ ní pé lórí ọ̀rọ̀ tí ò yẹ kó tó nǹkan kan rárá ọmọọṣẹ́ pọ̀ ọ̀gá ẹ̀. ọmọọṣẹ́ ti pa ọ̀gá ẹ̀ ó wá rí pé ó ti mú di lọlẹ̀ kò dìde mọ́ òun náà fúnra ẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí ní sáré dù ló tún bẹ̀rẹ̀ sí ní sáré pàmò èèyàn kan ràn án lọ́wọ́ kan ṣe wọ́n tó ní kán dù kán mọ̀ kán gbé dé hospital kò bá mọ́ ọlọ́mọ má jẹ́ ká rógun àbámọ̀. àmín o. àwọn nǹkan tí ó bá lè fà téèyàn máa ṣe hùwà kan tán táwa ṣẹ̀ wá máa regret ẹ̀ pé òun ò bá dẹ̀ ti mọ̀ kó bá ti máa ṣe kinní yìí o nígbà tí nǹkan yẹn bá ṣì bá ló yẹ ká ti tún rò a ti máa sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo ohun tó bá ti ń fa argument tó ti di pé ìwọ gbà èmi ò gbà ó yẹ kẹ́nìkan ó gbọ́n ju ẹnìkejì lọ
ọgbọ́n tó máa gbọ́n yẹn ni pé láti wo bóun ṣe lè yẹra fún wàhálà yẹn lákòókò yẹn. Wọ́n lè pé lọ́lẹ̀ o, wọ́n lè bu, wọ́n lè lójo ni, wọ́n lè ṣe kinní kan, ṣùgbọ́n ẹni tó yẹra yẹn òun lọ lọ́gbọ́n torí pé òun á lọ gbégbá ìlànà òfin níbi tí ò ti ní múpalára bá òun tàbí bá ẹnì kejì. ọlọ́gbọ́n lọ́lọ́dẹ. Exactly. A fi tó àwọn agbófinró létí, wọ́n bá wọn dá sí kí ni nǹkan tó ṣẹlẹ̀. Tó bá jẹ́ nǹkan tó yẹ kó wọn lọ sí kóòtù ni kálukú á mọ ẹni tó jẹ̀bi á mọ ẹ̀bi, ẹni tó mọ tó jàre á mọ àárẹ̀ ẹ̀. Ṣùgbọ́n wà tó bá di pé ìwọ ò gbà èmi náà ò gbà ká tó wí ká tó mọ̀, ìbẹ̀rẹ̀ ìjà náà èèyàn máa mọ̀, kò sẹ́ni tó lè mọ̀ pé ibi tó máa parí sí lélẹ̀. ẹwúro ilé báyìí sìn kọ̀ǹdọ́tọ̀ yẹn fúnra ẹ̀ gan ọgbọ́n tí ń kábàámọ̀ ìgbésẹ̀ tó ń gbé but kò bá mọ́. ẹ̀pà òbóró. Ọlọ́run kó máa ṣọ́ wa. àmín. Ní Àgbàdo arákùnrin kan jókòó jẹ́jẹ́ níwájú ibi tó ti ń gbafẹ́ tó ti ń ṣe fàájì wọn ní ẹnìkan wá dé ló bá ní kó ra ọtí fóun ló bá ní òun ò kárì tó yẹn, òun ò lè ra kò gáláǹtì. òun ò lè ra ọtí fún ẹ o, ṣe bá dẹ̀ máa lọ ló bá sọ dìjà o. Ká tó wí ká tó mọ̀ ńṣe ló mú ìgò tó wà nítòsí ló fọ̀pọ̀ ló bá fi gún ẹni tí gbé lọ́rùn débi wípé ẹni ìjà láìsí. lórí àárọ̀ tí fún ni àárọ̀ tí fún ni. lórí pé ẹ̀rọ tí fún un ọ̀rọ̀ tí fún ẹ. wọ́n fẹ́ gànù sí nǹkan tí ò ní lọ́wọ́. ẹ dákun ṣe dandan ni kì í ṣe pé owó ṣiṣẹ́ okòwò iṣẹ́ sẹ́yìn yìí lápò kì í ṣe pé báyà báwo bá tiẹ̀ ṣe wá jẹ́ rọtí fún mi ò rà ó fi wá di wípé à ń gbọ́n rẹ ni nígò. Ó ti wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá a lọ fojú ba ilé ẹjọ́ kó lè ṣàlàyé rẹ̀ síwájú àti síwájú sí i. Ní Ifọ̀ àrọ́wọ́ tó bàbá àgbàyà kan pẹ̀lú àgbàyà nítorí wípé ọmọ bíbí inú ẹ̀ ọmọ ọdún 10 lóbìnrin lòun mú títí ẹ̀ tó ń bá ṣèṣe kú ṣe. èdìrẹ́ o ẹṣin ìjókòó abẹ́ là ń gbọ́. ọmọ ọdún 10 bàbá tó bí nínú ni o. ó náà ni mo sọ pé ẹṣin kì í jẹ́ okó abẹ́ rẹ̀ là ń gbọ́. kì í ṣe pọ́n fún tọ́ o. so ṣe lọ́mọ yìí lọ fi ẹjọ́ yẹn sùn alábàágbé wọn kan kó gba àwọn tójú òun rí yìí o ìyẹn ló wá mọ́ ọmọ yẹn lẹ́yìn wá sí iléeṣẹ́ ọlọ́pàá kó tó di pé àwọn ọlọ́pàá lọ rọ́wọ́ tó bàbá ọmọ tá à ń sọ yìí gbogbo àwọn dẹ̀ máa fọ̀rọ̀ wá lẹ́nu oníbẹ̀ lórí lóòótọ́ kí wọ́n á ló dé ó lè ṣù ní. èṣù ló máa ń parọ́ mọ́ èṣù kẹrẹ yìí jẹ́ lójókòó. ó lè ṣù ní òun àti èṣù yẹn èṣù ní sàábé púpọ̀. wọ́n jọ máa lọ fojú ba ilé ẹjọ́ ní Ifọ̀. ṣé amíṣù dání náà ni. àwọn àti èṣù wọn á jọ lọ mọ̀ tó jẹ́ pé àwọn àti èṣù náà jọ ṣe yàyà ṣe má ṣe tó ṣe wọ́n á jọ dé ilé ẹjọ́ ni wọ́n bá ń lo ẹ̀wọ̀n náà àti èṣù yẹn náà jọ máa lọ. Ní Ifọ̀ ìbákan náà àwọn Federal Road Safety wà lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn lópòpónà onáṣàdédé rí mọ́tò pickup kan tó kó àtẹrun àtèrò tó ṣàkó wọn papọ̀ ní ìtọ́jẹ́ pé ó lòdì sí traffic rules wọ́n bá dá wọn dúró bí wọ́n ti ń dá wọn dúró wọ́n ti kọ́kọ́ fi mọ́tò yẹn kọlu ìkan nínú àwọn òṣìṣẹ́ yìí àdúpẹ́ pé kò fara pa wọ́n ṣáà gbìyànjú láti rí pé àwọn dá wọn dúró ṣá wọ́n máa dúró ẹ bọ́lẹ̀ kí ló dé kẹ́ tó kó ẹran mọ́ èrò nínú mọ́tò kan náà báwọn èèyàn tó wà nínú mọ́tò yẹn bá gbogbo wọn ṣe bọ́lẹ̀ àwọn bíi 6 wọ́n ṣe bọ́lẹ̀ tìjàtìjà nìyẹn wọ́n bá dojú ìjà kọ àwọn ènìyàn wọ́n dẹ̀ bá wọn jà pẹ̀lú aṣọ iṣẹ́ lára wọn wọ́n gbọ́n aṣọ ya mọ́ wọn lára wọ́n ṣe gbogbo ohun tó máa ṣe wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá débẹ̀ wọ́n lọ́wọ́ tó àwọn arákùnrin tá à ń sọ yìí so gbogbo wọn á fojú ba ilé ẹjọ́ torí pé à ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí ò dẹ̀ gbọ́ ìwọ́wọ́ bá ti ń tó wọn báyìí ibi tó tọ́ sí wọn náà la máa gbé wọn lọ. Ẹni tó bá wà lẹ́nu iṣẹ́ ìjọba èèyàn kì í bàjá òun kọ́ ló rán rẹ̀ níṣẹ́. àgèfà kì í jẹ̀bi. òun kọ́ ló rán rẹ̀ níṣẹ́ iṣẹ́ òfin ló ń ṣe agbófinró ni tẹ́ bá tiẹ̀ wá ní anything against báyà bó ṣe sí yín àbí bákan ẹ̀yin ò ṣe tẹ̀lé dé ọ́fíìsì wọn náà kẹ́ ẹ wá rí báyà báwọn tó jẹ́ ọ̀gá àwọn ọ̀gá wọn bọ́n ṣe máa dá sí ọ̀rọ̀ àbí bọ́n ṣe máa dá ẹjọ́ sí ẹ wà níṣẹ́ yẹn ẹ máa mú àwọn ọlọ́pàá ẹ máa mú àwọn road safety VIO ẹ máa lò wọ́n ẹlòmíà jí trace gbé lọ torí pé wọ́n dá dúró á jí VIO gbé lọ torí pé wọ́n dá dúró wọ́n ní kó ní ìṣòro ọ́fíìsì
gbogbo àwọn wà báyìí ẹni tó bá ń wò ó ń tanná wá wàhálà ni torí pé ọwọ́ sì máa bà wọ́n á lè fojú ba ilé ẹjọ́. Ní Àgbàdo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí Àgbàdo station. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ tí ó bani lọ́kàn jẹ́ díẹ̀ nítorí pé ó mú ẹ̀mí dání. Kí dẹ̀ nìkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn kan náà fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé wàhálà kan ń ṣẹlẹ̀ ní àdúgbò kan ń bẹ̀ káwọn ọlọ́pàá máa bọ̀ pẹ̀lú táwọn ọlọ́pàá máa débẹ̀ gbogbo ilẹ̀ ti dàrú. Wọ́n ṣàbá arákùnrin kan nílẹ̀ ilẹ̀ ń bẹ̀ tí kò gẹ́ta rẹ̀ dáadáa mọ́. Àwọn kan ti sá lọ ìtò wà nílẹ̀ lẹ́yìn wọ́n ṣàgbé pé káwọn sì máa gbélé lọ hospital náà. Nígbà tán máa dé hospital tán máa chẹ́ẹ̀kẹ̀ bọ̀ wọ́n rí pé ó ti mu oògùn olóró ìtàn náà ń pè ní Colorado. Ó ti mú yó débi pé àwọn míì tún wà nínú àpò ẹ̀ tó tún pọ̀ rẹpẹtẹ tán rí kó jáde. Gbogbo nǹkan tẹ̀ ń bí kò lè dáhùn kò lè sọ ó ṣàkàn wà ń bẹ́ẹ̀ restless exactly. Ìyẹn kàn tẹ̀ tọ́jú ẹ̀ kan ṣe kán mọ̀ kán tẹ̀ fi lè gbọ́ ọ̀rọ̀ kan àbí méjì lẹ́nu ẹ̀ lórí ibi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ní ilé ìwòsàn yẹn pẹ̀lú ti dákẹ́. Jẹ́ pé Ọlọ́run ẹni wípé gbogbo àwọn tí ó bá yàn láyò láti máa mu àwọn oògùn olóró wọ̀nyí ẹ jẹ́ kán máa tún rò torí pé ẹ̀mí ò máa láàárọ̀. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá lè sọ pàtó kí nìkan tí wọ́n ń gain nínú àwọn nǹkan wọ̀nyí. Wọ́n kàn máa fẹ̀mí ara wọn wọ́n máa fi ṣòfò. Kò ń ṣe nǹkan tó dáa wọ àwọn hard drugs wọ̀nyí. Àwọn abiyamọ àwọn ọ̀dọ́ even àwọn àgbàlagbà gbogbo àwọn ẹnikẹ́ni of whatever category or age ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn oògùn olóró wọ̀nyí torí pé ọṣẹ́ tó ń ṣe kò mọ ní kékeré o. Àwọn wọ̀nyí ni ìwọ̀nba tí a mú wá fún àwọn èèyàn wa nílé lóko láti lè gbọ́ láàárọ̀ yìí lórí ètò. Ẹ ṣe púpọ̀ ó kù ní kílẹ̀ mú wá òkè síbẹ̀ pọ̀pọ̀ àwọn àlàyé tí igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tí wọ́n ti ṣe fún wa. Kí n yá sáré kó tó di pé mo béèrè méjì mẹ́ta lọ́wọ́ alukoro lórí àwọn àlàyé tí wọ́n ṣe kalẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Àwọn èèyàn ti fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa. Adétómi Ọlámilékan tí àwọn sọ ni wípé wọ́n ní wọ́n ń gbọ́ wa clearly o, you are both audible loud and clear. tó ẹ ṣe bóyá àwọn engineer wa ti wá nǹkan ṣe sí nìyẹn tàbí ó jẹ́ mi nínú tó ń sọ̀rọ̀ sókè bẹ́rẹ̀rẹ̀ lọ. Tajudeen Ọládèjì wọ́n ní good morning double I chief Jalal Medanazi and DSP Abolashade Olúwọlé ẹ kú ètò Ọlọ́run wà pẹ̀lú yín. Kindly tell our police officers on patrol to always use vehicles that have number plates. It makes it easier for issues to be reported when necessary. Alukoro. Wọ́n ní káwọn ọlọ́pàá máa lo ọkọ̀ tó bá ní nọ́mbà. Ok. Nígbà tí wọ́n bá wà on patrol. Normally náà kò yẹ ká lo ọkọ̀ tí ò bá ní nọ́mbà bọ̀ tá bá rí bẹ́ẹ̀ kọ̀kọ́ tí rẹ̀ tí wọ́n yẹ a máa pe àkíyèsí ara wa sí torí mọ́tò tí ò bá ní nọ́mbà oríṣiríṣi nǹkan òun náà lè fi ṣe. So tó bá jẹ́ wípé ó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ a máa bá padà sọ́fíìsì máa fi tó àwọn ọ̀gá létí wọ́n lè pe àkíyèsí àwọn tí ọ̀rọ̀ bá kàn láti lè bá wọn ọmọọṣẹ́ wọn gbogbo láti lè bá wọn sọ. Kò tọ̀nà láti máa lo ọkọ̀ tí ò bá ní àmì ìdánimọ̀ tí ò bá ní nọ́mbà. Ẹ ṣeun. Alukoro ìbéèrè kan tí mo tún wá fẹ́ béèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n gbéṣẹ́ fún àwọn agency bóyá àwọn tí wọ́n já tíkẹ́ẹ̀tì tàbí gba owó àbùdá kan lọ́nà kan tàbí omi tó jẹ́ pé àwọn ìjọba ìbílẹ̀ ni wọ́n yàn wọ́n. Wọn ní ẹni tírénì kan dàbí alára tí wípé ìwọ náà máa lọ jẹun tí mo mọ̀ pé àwọn ọlọ́pàá wọn yìí 2 plate number àwọn road safety wọn yìí 2 plate number. Ǹjẹ́ òfin fi ààyè gba yí pé ká torí ẹnìkan ò já tíkẹ́ẹ̀tì tàbí ẹnìkan ṣe ẹ̀ṣẹ̀ kan ká wá bọ́ sí di plate number rẹ̀ ká sì tú torí mo ti rí irú ẹ̀rí tó sọnù tó sì di ariwo rẹpẹtẹ irú plate number tí wọ́n tú yìí tẹ́ni tó ní mọ́tò bá sì lọ gba mọ́tò ẹ̀ tó bá sọnù tí wọ́n bá dè mọ́ mọ́tò mi lọ fi jáde tó àwọn ọlọ́pàá ṣe tó ń kọ́. Mo fẹ́ kẹ́ bá wa gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórí ilé torí ó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Ifọ̀ àwọn òṣìṣẹ́ wọn. Àwọn tó bá ń tú plate number torí pé wọ́n gbéṣẹ́ fún wọn láti ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ká ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni ò tó. Téèyàn bá fẹ́ já tíkẹ́ẹ̀tì fún awakọ̀ tí ó bá kọ̀ tí ò bá dúró gba tíkẹ́ẹ̀tì ọ̀nà tẹ́ lè gbé gbà ó pọ̀. Ẹ lè kọrú nọ́mbà yẹn sílẹ̀
kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fẹjọ́ ẹ̀sùn tẹ́ máa fi mú tó máa mú ní conveniently tó máa mú ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ ní tí ò ní la wàhálà lọ ẹni ibi tí ẹ ti ń sáré pẹ́ fẹ́ tún plate number fẹ́ ṣe ọlọ́run máa jẹ́ kéèyàn pàdé àgbákò driver mi kò rányàn iṣẹ́ bí tẹ́yìn tí rò pé ẹ fẹ́ bá ṣagídé ẹ fẹ́ tún plate number yẹn tó bá tẹ iná mọ́tò nǹkan ó yẹ kéèyàn bó ṣe téèyàn bá ń ṣe ó yẹ kéèyàn máa ro safety ara ẹ̀ gan kó máa rò mọ́ wọn ní téèyàn bá rán ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ káàtì ẹ̀wá ní bọ́n ṣe rán wọn náà nìyẹn ní ìtìmí ò fẹ́ bìlì pé bọ́n ṣe rán wọn nìyẹn a dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ìjọba àbílẹ̀ ẹ̀fọ́lẹ̀ pé bẹ́ẹ̀ni a máa ṣiṣẹ́ lórí ẹ̀ láti lè jẹ́ ká mọ àwọn ọ̀gá tó rán wọn níṣẹ́ wọ̀nyí ká lè tiẹ̀ kọ́kọ́ establish pé ṣẹ́yìn lẹ rán wọn bẹ́ẹ̀ àbáwọn náà fi tí wọn kún. ọlọ́run gan máa yọ side mirror. tó bá jẹ́ pé àwọn náà bá rán wọn bẹ́ẹ̀ ká lè pè wọ́n sí àkíyèsí pé ó kù díẹ̀ káàtó ní ìgbésẹ̀ báyìí o ó bẹ́tà ká jẹ́ ká ṣe báyìí tó bá jẹ́ pé wọ́n bá fi rán wọn bẹ́ẹ̀ náà a máa mọ̀ àwọn náà lè mọ bọ́ ṣe máa call àwọn èèyàn yìí to order torí gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn ò bá consider safety ara ẹ̀ náà ọlọ́run jẹ́ kó rẹ́mi ara ẹ̀ mú délé o. ewu wà ń bẹ́ẹ̀. à ń gbọ́n asáré gbọ́n number plate yọ asáré is unprofessional kò dáa tó. tó ẹ ṣeun. ìyẹn náà wàá túmọ̀ sí wípé àwọn bá ní kán gba tíkẹ́ẹ̀tì kan tí ò bá yé wọn àbí tán bá wò wípé kò lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan ló lọ́nà téèyàn lè gbé gbà ìyẹn fún àwọn awakọ̀ náà à ń bá ní ṣagídí à ń bá ní sọ di ìjà nǹkan ló máa solve matter wọ́n ti sọ ibi táwọn ti wá ibi tí wọ́n ti rán àwọn oníṣẹ́ wa tẹ́ bá fi pé ẹ wà satisfied pẹ̀lú nǹkan yẹn ẹ complain make your complaint official kẹ́dẹ̀ wo nǹkan tí ó máa tẹ̀yìn ẹ̀yọ̀ kò ń ṣe pé kẹ́ máa bá wọn ṣagídí ẹ̀ máa bá wọn fi ṣe ìjà àwọn ọjà agídí wọ̀nyẹn kò ń bí nǹkan tó da lẹ́yìn ọ̀rẹ́ yìí. ẹ ṣeun púpọ̀ alukoro ní mi tí ìnìfẹ́ sọ orúkọ bàbá wa baálẹ̀ yìí wọ́n wá sí ọ́fíìsì wa ní ìjẹta lọ́jọ́ Monday nígbà tí odindi baálẹ̀ ló tí wọ́n bá ń sunkún bóyá ilé ìwé náà ni mo ṣe máa ní kán wá lọ́dọ̀ yín ohun tí baálẹ̀ sì ń sọ ni pé ilẹ̀ kan wà ní ìlú àwọn tí awuyewuye wà lórí ẹ̀ ní abúlé yìí wọ́n ní ṣùgbọ́n ẹnìkan tí ilẹ̀ yóò tọ́ sí wọ́n ló lè jọmọ abúlé wọ́n ti ta tiwọn tán wọ́n ní tí ilẹ̀ onílẹ̀ tó wá kù tó wá ń tà wọ́n láwọn sójà ló ń kó wá tí wọ́n wá na àwọn lábúlé na àwọn ọmọ wọn kó wọn wọ ìgbẹ́ wọ́n sì ń talẹ̀ wọ́n ní àwọn sì ti lọ sí alámàlà wọ́n ní wọ́n kọlù wọn tó wọ́dà wọ́n ní ṣùgbọ́n àwọn sójà tó bá wá lónìí àwọn kan ni wọ́n máa wá ní ọ̀la èmi wá sọ fún wọn mo ní ṣé bẹ́ẹ̀ mọ ẹni tí ń kọ́ àwọn sójà yìí wá wọn làwọn ọmọ ní ìyẹn ní ẹ̀bá competition lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nípa ẹ̀ òun náà máa invite àbí alukoro. bó ṣe yẹ kó rí gan lẹ ti sọ fún wọn yìí torí àwọn sójà ìgbà míì àwọn tẹ́lẹ̀ tán làwọn rí lórí ilẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé illegal duty gan-an ń ṣe bẹ́ẹ̀. tàbí kọ́ má tẹ̀ jẹ́ sójà. àbí kọ́ má tẹ̀ jẹ́ sójà rárá. wọn àkàrẹ sí wọn lọ́rùn lásán lásán. torí wọn lè tọ́ ní official way ní proper way pé àwọn fẹ́ lọ gba sójà wá sórí ilẹ̀ níbi tí ó jẹ́ pé ilẹ̀ yẹn ò ń ṣe títí wọn káwọn lọ́gàlọ́gà àwọn sójà náà kàn dẹ̀ fọwọ́ sí pé ó yá káwọn sójà máa lọ síbẹ̀ ẹ má ti mọ̀ pé iṣẹ́kíṣẹ́ ò ní àwọn irú àwọn bẹ́ẹ̀ náà ń ṣe níbẹ̀ nǹkan tó yẹ kí bàbá yẹn ó ṣe ni pé kán fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ẹni tó ní tó kó àwọn sójà yẹn síbẹ̀ yẹn gangan òun ló yẹ káwọn kọ̀wé mọ́. petition. bẹ́ẹ̀ ni tó bá kọ petition against ẹni yẹn ìyẹn ló máa wá wọ́n máa sọ kí ni ìdí tó fi ń kó sójà lọ fi dààmú wọn nílùú bá dẹ̀ lòun ní ilẹ̀ àwọn nǹkan tó bá fi ní nǹkan kan tó lè fi prove pé òun lòun ní ilẹ̀ yẹn wọ́n ní ìṣó court kan jọ lọ fi hanra wọn kò ń ṣe pé kí wọ́n máa kó sójà wa máa fi dà wọ́n láàmú ní abúlé yẹn so kí bàbá máa wulẹ̀ kí kán má dára wọn láàmú kí wọ́n lọ kọ̀wé kán lọ fẹjọ́ ẹni yẹn kán lọ fi sùn nílé iṣẹ́ ọlọ́pàá kán jẹ́ kán ọlọ́pàá pè wọ́n wọ́n wá sọ kí ló dé wọ́n tó máa ṣerú nǹkan. mi ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ń wa rọ̀wọ́. Jalal. ìbéèrè tèmi tí ẹ fẹ́ béèrè òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan nípa àwọn aáwọ̀ kéékèèké léyìí tí a máa ń bára wa ní tó dé kún máa di pé à ń para ẹni kí ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn ará ìlú lórí ilé pàápàá jùlọ láàrin lọ́kọláya àwọn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí wọ́n ní àwọn nítorí ọtí àárọ̀ tí fúnni tó dé pé wọ́n lani nígò lórí àwọn nǹkan wọ̀nyí àmọ̀ràn lè fún àwọn èèyàn wa lórí ẹ̀. àmọ̀ràn tá a lè fún àwọn èèyàn wa ni wípé ká bẹ̀rẹ̀ níbi tó ní lọ́kọláya yìí fún àpẹẹrẹ irú eléyìí tí ó ṣẹlẹ̀ lábígì ní torí pé ìyàwó ẹ̀ ń rin ìrìn tí ò tọ́ tí ò bá ẹ lára mu torí ẹ̀ lòún ṣe ṣekú pa kò yẹ kó le tó yẹn tó bá rí wípé òun ti ń rìnrìn tí ò tọ́ tó lè gbà kíyèsí ẹ̀ sí pé òun kò fi rin báyìí ò fẹ́ o tó kọ̀ tí ò jáwọ́ ṣebó náwọn òbí fẹjọ́ ẹ̀sùn àwọn òbí ẹ̀ táwọn náà bá wá rí yanjú ó ṣe jáwèé fún kójú ó máa lọ kó má bàa kó báyìí irú eléyìí ní tí ó ti jẹ́ kókó bá wọn
torí pé ẹni ti kú òkú òdẹ ń rojọ́ ẹ̀sùn tó wà nílẹ̀ nísìn ni wípé ó pààyàn so nǹkan kan tó wù kó ṣe kò justify anybody láti gbẹ̀mí ẹnì kejì èyí tó dẹ̀ mú torí pé òun ní kàn rọtí fóun náà tán rọtí fún un tí ó fọ́gòpò tó gún ẹni lẹ́ni lọ́rùn ìyẹn ti tẹ̀mí rò pọ̀rọ̀ tiẹ̀ ẹ̀yìn rò bí kò ní nǹkan míì nínú bóyá kì í ṣe wípé òun kan tiẹ̀ tún ti yó torí ìrò bẹ́ẹ̀ anybody in his normal sense pé ẹnikẹ́ni tó wà ní ọpọlọ pípé tó mọ̀ọ́kọ́ tó ń ṣe àwọn adédé bíyàn léèrè pé fún mi ní nǹkan kí ẹni mi ò fún ẹ àbí kò sí kó wá sọ́díjà débi wípé ó máa la ẹ̀mí lọ mi ò tí ì fẹ́ bílí pẹ́ nìyẹn wà òkè nígbà tó hu ìwà yẹn but whatever thing tí wọ́n ti conductor yẹn náà àmọ̀ràn ní pàtó ni wípé ẹ jẹ́ ká máa yẹra fún ìjà gbogbo tó bá ti ń di pé ó ń dìjà fàmí láṣọ kí n gbá ilé tí tó bá ti ń di orí level yẹn ẹ jẹ́ ká ẹnìkan yẹra fún ẹnìkejì o kó èèyàn kan ti mọ̀ wípé èṣù ló ń bọ̀ yìí o ọ̀pọ̀ wọn ló lè èṣù onílé ọlọ́run níjẹ́ kó fi ilé ẹnìkan kan wá ṣe àwa fúnra wa náà àwa gbọ́dọ̀ ṣílẹ̀kùn fún a gbọ́dọ̀ gbà á láàyè orí tó bá délẹ̀ tán wọn ì réṣù yẹn mú lọ kóòtù á padà sórí ta ẹni tó dáràn òun náà máa wọ́ lọ kóòtù láti bẹ̀ adèrò ọgbà ẹ̀wọ̀n ọlọ́run ní ṣe wá lérò ọgbà ẹ̀wọ̀n ó bẹ́tà kẹjẹ kan bú wa kán pé ọ̀lẹ kò lè jà ó bẹ́tà bó ṣe wá lọ yẹn kó wá lọ fi ẹsẹ̀ òfin kó wá lọ fi tọ̀ àwa mẹ́ni tó lè jà àtẹni tí ò lè jà lẹ́yìn ọ̀rẹ́. dada ò lè jà ọlọ́lọ́pàá tó gbójúlé. òfin tiẹ̀ ni òfin wà níbẹ̀ tó máa gbé níjà máa gbé níjà yẹn correct ju ipò kó wá lọ máa dá ẹjọ́ lọ́wọ́ rẹ̀ kó máa lọ dófin ọwọ́ rẹ̀ ṣe lẹ́yìn ọ̀rẹ́yìn ẹni tó yẹ kó jàre àwa rí pò ń gan mo máa dẹ̀ lẹ́bi àbí kó dèrò ẹ̀wọ̀n tó yẹ ká máa yẹra fún ìjà o. ká máa yẹra fún ìjà ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí alukoro èyí tí mo fẹ́ sọ is just a comic relief mo wà ní police station kan mi tí ní ìdárúkọ wọ́n bá gbé ọ̀gbẹ́ni kan dé wọ́n ní ó ṣàrùn wa mọ́tò níwàkúwà ló bá lọ fi pa ẹnìkan ṣùgbọ́n wọ́n wáyà mí lẹ́nu nígbà táwọn ọlọ́pàá máa ṣáàjẹ̀ sí court murder case ni mo wá ń bá àwọn ọlọ́pàá fà mọ́ ní this supposed to be father's case why mother's case ó ṣojú ṣara pọ́kùnrin. kí ló dé mọ́dà nìkan. kí ló dé tí o sì father's case lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ọkùnrin apààyàn wọ́n ní mother's case ni. talk of my father animal slaughter. kí ló dé tó gbà fi mọ́tò pààyàn. wọ́n wá slaughter. ẹ má wọlé máa take note méjèèjì so that wọ́n bá wa fi ìpínlẹ̀ sínú ìwé òfin later. that's just a comic relief o ẹ̀yà kọjá sẹ́ka polówó ọjà wa. ṣe àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ṣe ṣùgbọ́n alukoro àwọn oníròyìn wọ́n kọminú lórí wípé tó fún ara àwọn ọlọ́pàá dẹ̀ ni wọ́n ń dá nǹkan wọn ṣe ni wọ́n ń dà jẹ́ wọ́n pe àwọn oníròyìn pé ẹ wá wojú àwọn ọ̀daràn ẹ wá ìyẹn ni àwọn oníròyìn wá ń wò yí pé ṣé kìí ṣe ọgbọ́n bó tẹ̀ jẹ́ pàmò yí pé láti òkè Minister for Justice and Attorney General mo rí write up yẹn gbà yẹn àwọn ni wọ́n yẹn bàbá Fágbèmí ni wọ́n fi síta ṣùgbọ́n ká má máa rí ojú ọ̀daràn káwọn oníròyìn kí ẹ bá máa pàrédé wọn fún wa mọ́ èrò ọkàn púpọ̀ àwọn oníròyìn ni wípé tó irú nǹkan bẹ́ẹ̀ ó máa rọrùn láti yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ àfúrásì lóòótọ́ ẹ ń sọ fún wa báyìí o ṣùgbọ́n a ò rí wọn a ò rójú wọn ìyẹn kan alukoro ń bò ní iṣẹ́ jẹ́ káwọn ọ̀gá mọ̀ lókè lọ́hùn pé ká máa rójú wọn ló dáa. kó tó di wípé wọ́n ṣàgbékalẹ̀ òfin pé kán má fojú àwọn ọ̀daràn mọ́ wọ́n la wọn bá ṣe ń jọ ń ṣe pàápàá jùlọ ní Ogun State tábà ti kó àwọn ọ̀daràn jọ pàápàá jùlọ àwọn tó jẹ́ capital offences a máa fojú wọn hàn àwọn oníròyìn á wá á fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò á fi hàn wọ́n hàn lórí tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ ó gbọ́dọ̀ ní àwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ni a dẹ̀ lè question òfin tí wọ́n pa gbófinró là wá àwa kọ́ là ń ṣòfin tófin bá ti wá pé báyìí òun ni kò sí nǹkan tọ́lọ́pàá fẹ́ ṣe ju wípé káyàn fọ́ọ̀sẹ̀ náà lọ but a gbàgbọ́ wípé ó máa nídìí kan pàtàkì tí wọ́n fi gbé òfin yẹn kalẹ̀ bẹ́ẹ̀ however yín ò túmọ̀ sí wípé kí àwọn tó bá jẹ́ ọ̀daràn kan máa fojú ba ilé ẹjọ́ àbí kan máa rí ìjìyà tó tọ́ àti tó yẹ fún wọn lábẹ́ òfin so the only way tí a tún lè gbé gbà ó ní wípé tá a bá ti gbọ́ báyìí bá a ṣe mọ wá sórí ètò yìí pé nǹkan báyìí amúni báyìí ìta bá mọ̀ wípé a ní interest sí a lè follow ẹ̀ up bóyá njẹ́ tó bá ń gbé lọ sí court ẹ̀ pé court tí gbogbo èèyàn ni kò sẹ́ni tí ò lè wá sílé ẹjọ́. ẹ lè máa ya fídíò níwájú adájọ́. kò di dandan ká ya fídíò
wọ́n kàn fẹ́ bóyá kọ́ńkàn ṣàfihàn rí àrídájú pé ẹni yìí tó ṣẹ̀ṣẹ̀ yìí o ó délé ẹjọ́ o bá bá dẹ̀ ní ibi tí ọ̀rọ̀ ẹ̀ tó forí tì sí. So nǹkan tí mo tún rò pé ó tún kúta tún lè ṣe nìyẹn bóyá kọ́ máa tẹ̀lé wọn lọ sílé ẹjọ́ tó bá ti ń gbé wọn lọ wọ́n á lè láǹfààní àti rí wọn wọ́n á lè láǹfààní àti tún gbọ́ ẹjọ́ yẹn síwájú àti síwájú sí but ní lọ́wọ́lọ́wọ́ yìí ohun tí wọ́n sọ fáwa gẹ́gẹ́ bí agbófinró ni wípé ọ̀daràn tá a bá sì ń ṣe ìwádìí lọ́wọ́ a ò gbọ́dọ̀ ṣe àfihàn wọn fún àwọn oníròyìn mọ́ jẹ́ ká jẹ́ kó wà bẹ́ẹ̀. ọ̀dà alukoro tí àwọn oníròyìn bá wá gbọ́ pé níbì kan o ọlọ́run ní jẹ́ kárí láburú o òun bá ìṣẹ̀lẹ̀ o táwa wá ṣáájú àwọn ọlọ́pàá débẹ̀ tá a sì ti ní fọ́nrán rẹ̀ lọ́wọ́ tá a rìkọ́ọ̀dù ṣé òfin ò mú wa pé ká má jù síta pé lágbájá ṣe báyìí o òun ló dáná sí òun ló wọ́n sì ti kó tó di pé ọwọ́ tí yín tó. iṣẹ́ síta wa òun làwa ń ṣe a lè dá oníròyìn lọ́wọ́ kọ́kọ́ máa ṣiṣẹ́ títí wọn. tí ilẹ̀ iná ìṣàwá náà ká ṣe ti wá. ilẹ̀ níránṣẹ́ kò ń díránṣẹ́. ṣùgbọ́n lọ́dọ̀ tí yín for now. ṣùgbọ́n kí àwa ká wá kó wọn kalẹ̀ ká wá pe oníròyìn pé ẹ wá o ẹ wá wojú wọn ìyẹn ni a ò lè ṣe. tó dédé ẹyin ìbírọ̀ lọ ẹni fún àwọn ọlọ́pàá àwọn ẹ̀dẹ̀ pàrẹ́dì àwọn adigunjalè dídán ọmọ burúkú mi dànùrú àlàyé rẹ̀ mi ti gbọ́ lẹ́nu DSP Afọláṣadé Olúwọlé. ọmọ bàrà ẹni. wọn àṣẹ èmi ṣe wọn ṣe náà ara ni ọ òkè rọrùn fọwọ́ tí wa nǹkan bára lẹ̀ ká ní sùúrù wọn ká ní sùúrù o. bàbá Ìjẹ̀bú látún gbé gbà. ààrẹ ẹni tí ó béèrè lọ́wọ́ Ìjẹ̀bú wa kúndé dàní kí n dá kí n fún lẹ́sìn ní Ìjẹ̀bú orí máa dá. lórí ìkànnì Facebook aláwọn àti ẹ̀kan bíi John Fẹ́mi Jayọ̀lá ó ní ẹ káàárọ̀ sà ẹ ṣeun púpọ̀ fún ọ̀rọ̀ tẹ́ sọ nípa bí wọ́n ṣe ń yọ plate number yìí ó máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ní ìlú Abẹ́òkúta pàápàá jùlọ lóyún abẹ́ bíríìjì Ìbàrà àti abẹ́ bíríìjì Ṣàpọ́n bákan náà a rí àwọn kan tí wọ́n máa ń já tíkẹ́ẹ̀tì acne àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ wọ́n máa mú àwọn ọlọ́kadà wọ́n á tẹ̀ gbé wọn lọ sí ọ́fíìsì àwọn OPC tó wà ní Ọgbẹ̀ yálà àjùkú máa gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá lọ kí ni àrísí eléyìí òun ni wọ́n sọ níbẹ̀ yẹn John Fẹ́mi Jayọ̀lá èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ èmi ni mo tú sí Yorùbá ní apá bẹ̀yẹn bákan náà a rí àwọn míì tí wọ́n tún fìdí eléyìí múlẹ̀ Sirajudeen Alani Lawal ẹkùṣẹ́ àwọn kan wà ní abẹ́ bíríjì Ṣàpọ́n àti abẹ́ bíríjì yanimọ́ṣúárì tí wọ́n máa ń tú plate number pẹ̀lú agídí ọ ní pé alámùtú Táíwò ẹ̀ka àràbà mi ẹ̀kú ètò ìyá mi God bless you ok àwọn kí wà ní lápá bẹ̀rẹ̀. tó alukoro àwọn tí wọ́n ń tú plate number yìí tí wọ́n yìí sì ṣe ọlọ́pàá tó ọlọ́pàá yìí tú road safety kì í tú plate number wọ́n máa kọ̀ọ̀kan tó fẹ́ kọ́lẹ̀ ni. ǹjẹ́ a lè sọ́dọ̀ ariwo mọ́ wọn lọ́wọ́ kó di tó máa dé iléeṣẹ́ ọlọ́pàá débi pé tí iléeṣẹ́ ọlọ́pàá ò bá tí ì rí méjì mẹ́ta fi kọ́gbọ́n àwọn tí wọ́n rán wọn níṣẹ́ burúkú lábẹ́ bíríìjì wọn á lè jáwọ́. ṣe mọ̀ pé náà ní kọ́tà tí ń sọ bọ̀ two wrongs cannot make a right. a dẹ̀ lè fi jàgídíjàgan correct jàgídíjàgan kan kó má bàa di wípé a wá tún escalate ju nǹkan tí a lérò lọ. mo ṣe ní pé ẹ gbà wá láyè láti fi tó àwọn tí ó rán wọn níṣẹ́ yìí létí. tó bá jẹ́ wípé àwọn náà bá fi rán wọn bẹ́ẹ̀ yẹn wípé mọ́tò tẹ́ bá ti fẹ́ já tíkẹ́ẹ̀tì fún un tó bá ti lóhùn nígbà ẹ máa tún nọ́mbà ẹ àwa làwọn fún wọn láṣẹ láti lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ àámọ̀. a dẹ̀ máa wá wo fọ́rọ̀mù tá a ti lè tún un sọ láti jẹ́ kó yé wọn pé nǹkan yẹn báwo la ṣe lè ṣe ní better way yàtọ̀ sí pé ká máa tún plate number. ó dẹ̀ ṣe é ṣe náà kó jẹ́ wípé àwọn tó rán wọn yìí kì í ṣe bọ́n ṣe fi rán wọn nìyẹn. so àárín ìyẹn torí pé kò ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá náà ti wá mi ò lè sọ pé bọ́n ṣe rán wọn nìyẹn àbí bẹ́ẹ̀ yẹn kọ́ náà ṣe rán wọn. mo fi ní ẹgbàá wa láyè jẹ́ ká rí àǹfààní láti bá àwọn tó rán wọn níṣẹ́ láti bá wọn sọ̀rọ̀ ká tiẹ̀ gbọ́ látọ̀dọ̀ wọn náà. báwo lẹ ṣe fẹ́ mọ àwọn tó rán wọn. báwo lẹ ṣe rán ibẹ̀ ní local government náà ti rán wọn wá. àwọn tí fọ nìyẹn ìfọlógún iná tún wá sọ pé lábẹ́ bíríìjì lábẹ́kúta ní yàrá wọn ṣáà ọdún tẹ̀ rampant. tó máa fẹ́ rán àwọn yẹn náà tó tán bá ti ń ṣe ọlọ́pàá tó ń ṣe trace àbí kẹ́ni tó yẹ tẹ àtẹ̀ránṣẹ́ ó ṣeéṣe káwọn náà ṣì máa gbọ́ wa bóyá kán túbọ̀ furnish wa ní information tá a ní nípa ibi táwọn yẹn náà ti wá so that èmi fẹ́ believe pé tá a bá lè rá àwọn tí ifọ̀ ìbá sọ̀rọ̀ ó ṣeéṣe kó wà applicable sí gbogbo àwọn tó kù náà ní all other local governments. ọlọ́wọ́ fún un ṣe gómìnà ní kí wọ́n tú plate number alága ìjọba ìbílẹ̀ ló ń pàṣẹ kí wọ́n máa tú ẹ̀rí plate number míì níbi wọ́n ti ń tú wọ́n á ti fi kíní tí wọ́n máa fi ń tú kíní àbí kíní tí ń pè wọ́n á ti fi ha gbogbo ojú plate number míì ibi tí wọ́n bá kó sí gan. àwọn míì máa ti já ojú ibi tí kí wọ́n de kíní mọ́ lára plate number wọ́n á ti já dànù.
tó máa jó lọ mọ̀ ń wẹ̀yìn yẹn bí ò bá jó kó fi ẹsẹ̀ gún nǹkan ó ṣeé ṣe kí onílù tó lù fún kílù ó bẹ́ ẹ mọ̀ tún plate number lọ mo mọ̀ pé ọjọ́ kan lẹ́tù tá adájọ́ tẹ̀ ní mọ̀ padájọ́ ni tàbí ìyàwó adájọ́ tí bàbá kan rọra gbé mọ́tò rẹ̀ jáde láì sí pé àbí tí ò ní ní GSG inú tẹ́tù tẹ́sì ẹ bá débi tí ẹ hó daṣọ mọ́ adájọ́ lọ́rùn lójó kan tí ẹ ní mọ̀ pé mílíọ̀dù ni orúkọ rẹ̀ ló lọ́ọ́ fi ṣe ẹ̀wọ̀n wọ́n ṣe rán ẹni iṣẹ́ ẹrú wọ́n rán ẹni iṣẹ́ ẹrú òòyà ọmọ bó ṣe máa fi tọmọ jẹ túbọ̀ máa tú plate number ní plate number. ṣáà tiẹ̀ tí láyé dájú pé bọ́n ṣe rán wọn nìyẹn náà náà pẹ́ ẹlòmíì over seriousness máa ń ṣe ẹlòmíì ṣe kárí mi bẹ́ẹ̀ ni àṣejù máa ń wà lọ́rọ̀ ẹlòmíì o ó ṣeé ṣe kó má ràn wọn débẹ̀ kó jẹ́ wípé ṣe kárí mi yìí ni ṣùgbọ́n pàtàkì bá láǹfààní àti bá wọn tó jọ́ga wọn sọ̀rọ̀ ṣá a máa mọ̀ bóyá àgbékalẹ̀ iṣẹ́ wọn náà nìyẹn lóòótọ́ àbí kì í ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ̀yin tí ẹ mọ̀ tí ẹ túbọ̀ rí òye ọ̀rọ̀ yìí dájú àwọn tí wọ́n tún plate number yìí ẹ lè tẹ aago ránṣẹ́ sí wa lábẹ́lẹ̀ bóyá ìjọba ìbílẹ̀ ni bóyá àwọn agency kan ní ẹ jẹ́ ká mọ̀ tó bá ṣe é ṣe ẹ jẹ́ ká mọ̀ orúkọ àwọn tí wọ́n tún plate number torí mo rántí ń gbà kan àwọn tí wọ́n mú one way àbí kí ni wọ́n mú ńgbà bẹ̀rẹ̀ sí ní pariwo wọn ni wọ́n já wọn bẹ̀ ẹ jẹ́ ká máa mọ̀ orúkọ àwọn tí wọ́n tún plate number yìí náà wọ́n ga ju òfin lọ ṣùgbọ́n alukoro ti fi wá lọ́kàn balẹ̀ wípé wọ́n fi mú filẹ̀ láti kàn sí àwọn tí wọ́n gbéṣẹ́ ilé wọn lọ́wọ́ bóyá àwọn ni wọ́n ní kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni tàbí àwọn ni wọ́n dọ́wọ́ lọ́wọ́ ara wọn jálá mo rò pé ká ṣí ojú òpó sílẹ̀ fáwọn ará ilé ọ̀ṣọ̀ṣọ̀ sẹ́bílì thank you very much ẹ ṣeun mo ti rí ọwọ́ yín lórí ẹ̀rọ ayélujára ń bí thanks so much Tajudeen Ọládèjì Adésínà Lukman lukupati kọ́nù àbí tó gbogbo ilà kíkọ́ ọmọdé ọdẹ́nìkẹ́tọ̀ ìbò owó lẹ́wà alájí ẹsẹ̀ làwà Olúṣìjì Akínyẹlé. They are just too numerous to be mentioned. Thanks so much. We appreciate you all. Oya, ẹ jẹ́ ká ṣojú òpó nọ́mbà. nọ́mbà àti rasi tàbí kẹ́sọ́ kan ní Facebook wa family. ọ̀gá ṣe ní tó ẹ sọ fáwọn ọmọ yìí o bí tí kò kéré mọ wọn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tú plate number gbogbo ẹnu ni wọ́n sọ Commissioner for Transport wọ́n sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan mọ̀ wò lánàá wọ́n ní kò sí ẹ̀ka iṣẹ́ ìjọba tàbí tracy tàbí ọlọ́pàá tàbí road safety tó ní ẹ̀tọ́ láti tú plate number mo wò tí commissioner tí wọ́n sọ ní Commissioner for Transport ní ìpínlẹ̀ Ògùn so tracy tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn náà máa ń tú plate number tó ọ̀gá ṣe ní ẹ̀kọ́ làwọn ọmọ yìí ti wọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ o ó yá ẹ káàárọ̀ sà. hello ẹ káàárọ̀. ẹ kó ojúmọ́ sà. hello. ẹ ti wà pẹ̀lú wa. orúkọ mi ni Mr. Mustapha Quadri mo dúpẹ́ ìbéèrè tí ẹ tẹ́ mi lọ́rùn ni lórí ti plate number yẹn àwọn kan wà níyànà tó toró yẹn náà wọ́n bá ti mú mọ́tò báyìí plate number yẹn náà wà tú lọ́tẹ̀ ẹ̀ tí wọ́n dáhùn pé lábẹ́ òfin hàn nẹ́tọ̀ láti máa tú plate number ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣeun. má jẹ́ ká gbàgbé náà kí a sọ sọ́tún àgbẹ̀sọ sósì náà àwọn tí wọ́n tú plate number wọn dédé tú plate number yìí kọ̀ọ̀kan ló máa ti wáyé bóyá wọ́n dá wọn dúró wọn dúró àbọ̀ park síbi tí ó yẹ kán park sí àbí wọ́n fẹ́ fún wọn tíkẹ́ẹ̀tì wọn fẹ́ gbà yín kọ̀ọ̀kan ló máa fà á so ẹ má jẹ́ ká wò ó as pé bíi pé wọ́n ti fún wa ní liberty àti fún wa ní license láti máa ṣe bó ṣe wù wá gẹ́gẹ́ bí awakọ̀ ohun tó bá yẹ fọwọ́ náà láti ṣe ẹ jẹ́ ká ṣe tábà wá rẹ tó bá jẹ́ pé ó wá rú wa lójú àbí tí ò yé wa pé báwo ló ṣe jẹ́ kó tó rí báyìí ẹ jẹ́ ká gbé gba ìlànà òfin lọ́nà tó neat tí kò ní jàgídíjàgan nínú kò ń ṣe wípé a ti wá fún wa ní láìsẹ̀nsì pé ká wá lọ máa hùwà tó bá wù wá pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lẹ́nu iṣẹ́ wọn so ẹ ṣe ká balance ẹ ṣe alukoro ẹ ti balance ẹ ṣùgbọ́n síbẹ̀ náà àwọn ọlọ́pàá àbíjà náà ọlọ́pàá ló torí pé bóyá mọ́tò kan sá eré àṣájù ó wá tàbí pé bóyá mọ́tò kan ó wá rọ́ọ̀fù tàbí bóyá kò ní driver license tàbí kò tí ì gba akẹ́ pàmì tàbí kí wọ́n ya ọlọ́pàá wọn àbí ankọ́ọ̀fù torí bí ìrìkọ́ ọlọ́pàá pé ẹ̀ ní akẹ́ pàmì ìgbé mọ́tò yìí ti expire kí wọ́n fa ankọ́ọ̀fù sí yàn lọ́wọ́ níwọ̀n ìgbà tí ọlọ́pàá kì í ṣe yẹn tí àwọn tí ń bọ̀wọ̀ fún òfin ohun tí òfin bá ti frown at tí ò sí ní òfin pé plate number ọlọ́pàá gan kì í tú wà á gbé mọ́tò ẹ̀ lọ sí station ni ẹ̀yin tó kù tẹ̀ ń tu tó bá di ọ̀rọ̀ tó mo rí pé alukoro ti balance. àbí tẹ́ bá tún tọ́ ẹ fẹ́ lọ fi dáhùn ẹ fẹ́ lọ fi wá bí èèyàn bí o ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká tó wọlé ní ìlú ìyá. ẹ káàárọ̀ o 0903 hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà tó ó kọlu àwọn lọ́tún àti lọ́sì lápá bẹ̀yẹn 0903 0000885 080 hello. ẹ káàárọ̀ sà. àkójúmọ́ o. yes sir. mo kí ẹ̀yin olóòtú àtàtọ̀kùn wa
ọwọ́ àìṣe fún kí n àdúrà yẹn agbára ọlọ́run. mo dẹ̀ tí bàbá àjàlá náà agbára ọlọ́run ní ṣíṣe o. ẹ bá mi kí ìyàwó náà tó jàlejò wa lónìí ọlọ́wọ́ wa pẹ̀lú wọn lágbára ọlọ́run. sẹ́ríkì kùsìmọ̀ láti àlùbáríkà estate òde olùdé. àdúgbò gbogbo àlàyé tí màmá wa ṣe fún wa látàárọ̀ inú bíbí ọlọ́run níjẹ́ kó kókó bá wa. agbára ọlọ́run. lórí ti àwọn tí wọ́n tún pé nọ́mbà lábẹ́ bíríìjì ní Ṣàpọ̀n yẹn ṣẹ́yìn ti Ṣàpọ̀n lọ́kọ́ náà ju o. pé nọ́mbà míì wọn ní tiwa máa dánwà ní ìpàjá pẹ̀lú ara bọ́mbà ni o. gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ̀dẹ̀ ó tẹ́ bá fẹ́ de pé nọ́mbà yẹn padà ń gbà mí dẹ́ta náà ti ta fíìgì kò ní í mú mọ́ oríṣiríṣi ọ̀nà ìwà kan ti ṣe bẹ́ẹ̀ lójú wa èyí tó ń bá ń sọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ fún mi gangan. tó ní sùúrù ni mo fi ṣe tí mo fi kúrò ń bẹ̀ àkọ́ńdà tí wọ́n padà gba 5,000 naira lẹ́yìn tó ti gba plate nọ́mbà yẹn jẹ́ ìyẹn kí ẹlẹ́kìn tó ń tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ bì lọ́wọ́ ìyá wa ní pé ìgbẹ́ gbogbo ìgbà tí èèyàn bá rí nǹkan ìwọ̀sí tó bá láǹfààní láti lọ sí police station láti lọ report ṣé àwọn ọlọ́pàá tí wọ́n máa ń béèrè pé kí ló fẹ́ filẹ̀ bí sẹ́yìn ni bàbá bá wa gbé sórí yẹn torí wọn tó rí nǹkan ìbínú náà fẹ́ẹ́ sáré lọ sọ́gbà ọlọ́pàá tí ó ti bá pọ̀ lọ́wọ́ ẹ̀ fún òkú tó ń bá dé bẹ́ẹ̀ ni wọ́n tún máa gbé lọ́wọ́ òun ẹ̀fún náà ìròyìn méjì bẹ́ẹ̀ ló wà pẹ̀lú agbèrè ìṣẹ̀lẹ̀ nìyẹn mà. ẹ ṣeun tẹ bá rí nǹkan wọ̀ sí tó fẹ́ kẹ́ lọ fẹjọ́ sùn ní police station ẹ feel free láti lọ tẹ́ bá débẹ̀ bá ní kí lẹ fẹ́ fi ilẹ̀ ẹlẹ́tọ̀ọ́ àti béèrè pé owó kíni tó bá jẹ́ wípé owó mọ́tò tẹ́ máa fi lọ síbi tí wọ́n ti fẹ́ lọ mú ẹni tí ẹ wá fẹjọ́ ẹ̀sùn ni ẹ wà bẹ́ẹ̀ ṣe máa ṣe bóyá kẹ́ gbé mọ́tò wá tẹ́ máa fi gbé ọlọ́pàá yẹn lọ síbẹ̀ láti lọ gbé nìyẹn torí kò ṣeé ṣe kí iléeṣẹ́ ọlọ́pàá kó ní enough mọ́tò láti máa lọ mú gbogbo àwọn tó bá wá fẹjọ́ wọn sùn ní iléeṣẹ́ ọlọ́pàá so tó bá yàtọ̀ sí pé bóyá owó bẹ́ẹ̀ ṣe máa lọ mú ẹni yẹn ẹlẹ́tọ̀ọ́ láti béèrè lọ́wọ́ ọlọ́pàá yẹn pé owó kíni àti wípé ẹ ò ní owó láti mú sílẹ̀ o tí ò dẹ̀ gbọ́dọ̀ di iṣẹ́ ẹ̀ lọ́wọ́ láti má ṣe gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ ṣeun. hello. ẹ káàárọ̀ ẹ bá wa yí rédíò wọlé tẹ́lá ká gbé pèjà náà gbé pèyẹ kúrò please. ìpè tó bá ti wọlé pẹ̀lú ariwo tí ẹ̀sán náà ní rédíò yẹn àwa ò ní gbé o. hello. ẹ káàárọ̀ ma. ẹ tó sọ. yes ma. ẹ tó sọ lára pẹ̀lú ọ̀la. àmín. orúkọ kẹlẹ́ ní sísọ fún ọmọ ajára. ẹ káàárọ̀. tí àwọn kan fẹ́ wà ní ilé iṣẹ́ obìnrin tó bá ń bẹ̀rẹ̀ lánàá láti ọ̀rọ̀ ọmọ mọ́tò ọba ìpapá àlùpá àṣẹ ẹgbẹ́sẹ̀ ìlànàgbé tí ó bá lè sọ̀rọ̀ wọ́n máa pàṣẹ ọ̀gá yín wọ́n máa ṣe wọ́n lè dàgbà lẹ́nu gan ní ibẹ̀ ẹ̀jọ̀ kí wọ́n lè ṣe ìgbésẹ̀ ìlànàgbé gbogbo ọ̀rọ̀ tó bá yẹ lẹ́yìn wọn máa parí bójú ọmọ kékeré máa parí ẹ̀jẹ̀ ìlànà lẹ́yìn. ẹ má fi ojú ọmọ kékeré wò wọn torí ọmọ kékeré mi ń dárùn ọlọ́run jẹ́ kán dáràn bọ̀ wá lọ́rùn níwọ̀n àgbà tẹ́sí kófìrí ẹ̀ wípé gbogbo ìwà jàgídíjàgan ló wà lọ́wọ́ wọn débi kí wọ́n tún lérí mọ́ra wọn àwọn apá ẹ má dọwọ́ bò wọ́n ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èfi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ẹ jẹ́ kán wá kó wọn tó bá dé police station wọ́n á lè dáhùn bóyá lóòótọ́ làwọn fẹ́ pààyàn àbí kì í ṣe lóòótọ́ ó lè tiẹ̀ jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ tí wọ́n tó ń sọ gan so that wọ́n á lè bá wọn sọ̀rọ̀ ìgbà míì kì í ṣe gbogbo ẹ̀sùn tó bá mú wá náà la gbọ́dọ̀ gbé ilé ẹjọ́ ìní ó lè jẹ́ pé láti dá ẹnìyẹn lẹ́kọ̀ọ́ láti bá a sọ láti jẹ́ kó mọ̀ pé àyè lè tọ́ níwà tó yẹ kéèyàn máa wù eléyìí tọ́ ní tó yẹ kéèyàn máa ṣe eléyìí yóò tọ́ so tó bá wo irú éèjì àwọn ọmọ tá à ń sọ yìí tán wò pé àwọn tó yẹ wọ́n sì kéré tán ọmọ gravity nǹkan tí wọ́n ń sọ iléeṣẹ́ ọlọ́pàá lè call attention àwọn òbí wọn kán pé àwọn ọmọ náà jókòó kán bá wọn sọ̀rọ̀ kán jẹ́ kí ó yé wọn èèyàn kì í sọ irú nǹkan báyìí wọ́n wá jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n dàgbà tán wọ́n ti mature ìyẹn tún kì í tàn sí lẹ́yìn ayẹyẹ bí àwọn ọmọ kéékèèké ló bá ń sọ irú nǹkan yìí ọwọ́ tán iléeṣẹ́ ọlọ́pàá máa fi mú àwọn yẹn náà ó wà tó ti yẹ yín màmá sẹ́yìn tẹ́ lọ tó iléeṣẹ́ ọlọ́pàá létí ẹ̀jẹ̀ kọ́ ọlọ́pàá bá yín dá sí ní ìgbà tó sì bá o. ẹ ṣe alukoro tó ìyá àjàrà ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ ìjà náà wọ̀ òkè tó ga ju olúmọ ní ìgbà òsì family of them làgbà gbogbo wọn ẹ jẹ́ ká tó lọ́nà fún àwọn ìlà. ẹ káàárọ̀ sáà. ẹ káàárọ̀. ó yà ọyọ sá.
irú àwọn complain báyìí ó máa ń wáyé ní àwọn ìgbà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá wá ti pààrà tí wọ́n time tó ń dá fún yín tó ń pé tí wọ́n rí solution sí ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ bá gbé ń bẹ̀ ni pé ẹ kọ́kọ́ rí manager báǹkì yẹn gangan tẹ́ ẹ bá wá rí manager náà tó bá jẹ́ pé bákan náà ni tí ò ní ìyànjú níṣe ni kí ẹ employ lawyer bóyá kó bá yín pè báǹkì yẹn kó bá yín pè wọ́n lẹ́jọ́ nǹkan tá a lè ṣe nìyẹn because tẹ́ bá ní ẹ fẹ́ fọlọ́pàá gbé wọn ìgbà tó bá máa dé iléeṣẹ́ ọlọ́pàá oríṣiríṣi àlàyé òun náà máa kó kalẹ̀ pé kò ń ṣe pé atra àti explain pé kò ń ṣe pé àwọn lù yín jìbìtì àbí pé bẹ́ẹ̀ àwọn jí yín lówó gbé pé process ni ìwé ìmọ̀ ṣe ní kẹ́ kọ́kọ́ gbé ìgbésẹ̀ àti rí manager nù tẹ́ bá rí manager òun wá wà ní better position láti ṣàlàyé kí ni nǹkan tó ṣẹlẹ̀ fún yín àbí pé láti tètè wá yanjú sí problem yẹn tó bá wá jẹ́ pé bákan náà lẹ́yìn tẹ́ rí manager tí ò bá ní ìyanjú ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín bá yín pè báńkì bẹ́ẹ̀ lẹ́jọ́. àwọn ọmọ tó dáa ní alukoro ti fún yín yẹn ṣùgbọ́n tí ẹ bá gbé gbogbo ìgbésẹ̀ tí ò jẹ́ ní gbígbé tó àwọn ètò tó ń lọ lórí iléeṣẹ́ rédíò níbo ló kù sí nǹkan ẹ máa dárúkọ lé báǹkì bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ni wọ́n bá rí pé àwọn lùsí kọ́sítọ́mà wọ́n á wá kàn ṣe àwọn wọn jìbìtì lóríṣiríṣi bó sẹ́ǹdì kìíní kan wọ́n á já owó bó àwọn charges àwọn rìvásà tí ò ní padà wá. owó olówó tí bàbá oníbàbá ọlọ́run ní wọn bóyá lọ́dún tún náà yóò dùn ní ìsìn ẹ sì pẹ́yìn báǹkì ó yẹ kí wọ́n lè mọ ẹni tó já owó ta ló já owó báwo lówó ṣe kúrò ń bẹ̀ insider sí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti kọ́ ọmọ yahoo mọ́ra wọn bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ yín ẹ mọ̀ pé nǹkan bọ́ọ̀lù yín ẹ jẹ́ kí wọ́n lè mú ìlórí là. Hello. ẹ káàárọ̀ o. Ẹlẹ́ káàárọ̀ ta o. ẹ kú ojúmọ́ sá. Káàárọ̀ ta o. Ojúmọ́ aláyọ̀ ta o. àmín. Ẹ̀dẹ̀ kú ètò o ẹ ìṣe o. àmín torí àkókò. Ojú orúkọ tèmi ni Múídé làwà. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ alukoro wa ni lórí ọ̀rọ̀ àwọn onípèsè ní ìjàpọ̀ ìyànà mọ́ṣúárì ìpàṣẹkẹ. Tí wọ́n bá mú mọ́tò kan, wọn ò ní bí ìjùkẹ̀gbà pé kán sọ pé nǹkan báyìí lẹ́sẹ̀ tó ṣe. Àìpàpẹ́ ni ojú òpó jagara tún. ojú òpó rẹ̀ ò jagara. alukoro ẹgbẹ́ ní gbogbo ìpè yẹn ń bẹ̀ please alukoro ma. yes sir. ó dàbẹ̀ pé òun ló wáyé jù lónìí ẹ dákun ìgbésẹ̀ ọ̀nà fẹ́ bá wa gbé torí afẹ́ gbèsè àjíǹde àwọn tó bọ̀ wájẹ́ afẹ́ gbèsè tọ́jọ́ mẹ́jọ bóyá máa bá àwọn tí wọ́n gbéṣẹ́ fún wọn bóyá máa bá wọn sọ̀rọ̀ tó bá ti wá tó wá wà nínú òfin pé bóyá wọ́n lè tú plate number tàbí wọ́n máa ń fà mí ìjà ni tẹ́ ẹ jẹ́ ká mọ̀ débi wípé tí òfin ò bá fi àyè gbà ẹ wọ́n bá já plate number ẹ̀ débi pé tó bá lọ́tọ̀ kó gbé wọn lọ sí wọ́n á ṣàkùn bóde ọmọṣáré ìbòdè bàrà wọ́n á pọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ mọ́ ní àmọ́ kókó àmọ́ ìjà àtẹ̀tẹ̀ àgbà ti ṣe àwa náà wọ́n. Fún wa nígbà láàyè kọ́lọ́ náà fún wa nígbà láàyè kọ́lọ́ náà sọ wa ju next week lọ tá a bá ti rí result before next week àgbọ̀ but a máa gbé gbèsè lórí ẹ̀ lágbára Ọlọ́run. yálà take note of that. bẹ́ẹ̀ni kí a máa gba ìpè kan sí kó tó di pé a mọ̀ ní kan fa ní àwọn nọ́mbà tí wọ́n máa fa lọ́jọ́ mẹ́jọ. ẹ káàárọ̀ o. yes sir. More wisdom and more knowledge. Amen. Thank you very much, Asio. And more understanding. Thank you, sir. Orúkọ tèmi ni CCN General Captain Lagata onífújì ló sọ̀rọ̀. tó Lagata yọ máa tọ́. Ṣé àwọn kọ́kọ́ sílẹ̀ Nàìjíríà yìí tó jẹ́ pé tí bàbá mú kó mi àwọn ìjọba lókè bí Nàìjíríà ìfẹ́ sẹ́tù kò yé wọn. Mo lè describe kọ́kọ́ fún yín táwọn ń gbọ́ nínú history. Ìfíyèsí àti 1983 Ministry government. So tó sọ pé ẹ̀rọ fi gbé drug nígbà yẹn wọ́n yẹ kí fún un. So àwọn ọmọ pé délé kí wọ́n ó lọ sípa àwọn ọ̀rọ̀ yìí káwọn ìjọba tó gbé ẹ̀kọ́ nínú àwọn ìjọba ẹbí ọ̀wà náà tó gbé drug. So àmọ́ ẹni pé ẹ̀rọ náà máa mọ ẹ̀sìn ẹ̀rọ dáadáa. àkókò sí. tó bá ti gbé òfin kan ti ń dé tó ti ń kókò àwọn tó wà lórí oyè ẹ̀wọ̀n fún ìjọba àwọn tó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀. wọ́n tó pé agbófinró mú ọ̀daràn ọmọ àtọ̀ṣẹ̀ ọmọ ìṣòro
àwọn àbíṣó ni publicly which means àwọn èèyàn pàtàkì wọ́n ti ń wà nínú àwọn òkú yìí wọ́n ti wá aṣọ lagata àwọn ọ̀rẹ́ because of time àkókò ti lọ ẹ má bínú you are trying to make a very vital and cogent point ṣùgbọ́n tó òfin tí a bá ṣe nítorí ẹrú kò yẹ ká torí ọmọ rú nǹkan tí wọ́n ń ṣàlàyé alùpùpù ẹ fẹ́ fèsì ṣókí lórí eléyìí torí àkókò àti àwọn numbers tí àwọn èèyàn lè pèsè alọ́màjẹ kárí laboru. nǹkan tá a sọ lẹ́ẹ̀kan náà la máa tuntun sọ òfin làwa ń gbèrò ní ọ̀wọ́ tí nǹkan bá ti jẹ́ òfin kò sí nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ ṣe ju wípé láti enforce ẹ̀ lọ àwa la ti ń ṣe bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn àwọn dẹ̀ tún ní kò tún rí bẹ́ẹ̀ mọ́ so àfi ká tún change ẹ̀ síbi tí wọ́n bá ní ká change ẹ̀ sí so nọ́mbà tá a lè pè sí bá fẹ́ pe eléwé ran control room ní 091 64 85 92 99 CRU computer response unit àbí bẹ́ẹ̀ni CRU 081 39 84 47 40 ọ́fíìsì alukoro ńkọ́ ma office PPR 081 67 03 74 45 tó wà yẹ kí ló ra tí wọ́n bọ̀ yín ní nọ́mbà yẹn gbọ́ lẹ́ẹ̀kan sí láàrin ìṣẹ́jú péréte control room number ní iléèwé rọ̀ rèé 09164859299 CRU computer response unit ní iléèwé rọ̀ bákan náà ní 08139844740 ọ́fíìsì alukoro ní iléèwé rọ̀ bóyá fẹ́ pè é bẹ̀ láti fi nǹkan tó wọn létí nọ́mbà àbẹ̀rẹ̀ 08167037445 tó alukoro adúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ bá kí cp wa ọ̀gá aláríwájú ògúnlọ́wọ́ phd ẹ bá kí wọn gbogbo àwọn dc wa gbogbo ẹ bá kí wọn gbogbo àwọn dpos wa náà ní akí pé wọn kú iṣẹ́ takuntakun àwọn swat akí wọn àwọn zonal dragon squad ọ̀gá akim adéyẹmí akéyìn ẹ kú iṣẹ́ takuntakun mama adisa ọba tó kù gbogbo ẹ pátápátá àkí wọn àwọn tí ọba náà kó náà àkí wọn ẹkúṣẹ́ takuntakun àwọn tí kéńtà díàbà tó ẹkúṣẹ́ Ọlọ́run bá lódùmarè yóò túbọ̀ máa fún wa ṣe alájà akéwòn àgbàgbé yín bàbá ìwé ní adégbèjà náà báwo lọ́dọ̀ bàbá ń gbọ́ ọdún mo kú nọ́mbà ètò kò lọ èmi sá lọ wọ́n tẹ̀ ní kí n fún ẹ ní nǹkan kan lọ́mọdé tí a bá ṣe tán inú báàgì tí mo gbé lọ ó ti ẹ̀dá mi tí ì tú òun ni amójú ẹ̀rọ nígbà tí òun ló ń tẹ 17-18 bọ̀bọ̀ kàfáyàtò pírísìkà kí òun mi òun ni ó jẹ́ kẹrin àwọn lórí ẹ̀rọ ayélujára lẹ́ẹ̀kan sí mo dá kékeré padà sí ọ̀dọ̀ igbákejì alukoro fún iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá DSP Afọláṣadé Olúwọlé ẹ ṣeun gbogbo àwọn asámẹ́ta sì gbé fún yín ọ̀nà wa fún yín ní àṣeyọrí ṣe lóye ẹ ṣe púpọ̀ mọ̀rún fàdébẹ̀gà lórúkọ tèmi arababa àròyìn fún gbogbo orílẹ̀ ìgbòrè bàbá fẹ́rẹ̀ gbogbo ẹ̀gbá alátúnṣe àdínì àpàdé ẹ̀kọ́ mi lọ́la láṣẹ ọba mi Elédùmarè ire. Jalal àríyọ̀ lórúkọ tèmi ire o. wàsá àbátí dúnìá bìlí àtìfà. ìwà tí ó dájú.